Mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn òdì, ṣé àlàáfíà ni mo bá yín ọdẹ odò bí? Yà, àdẹ̀kù afẹ́rẹ́ yìí náà, àdẹ̀kù bí gbogbo ojú ọjọ́ ṣe rí. Yà, gbogbo ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ kí ló tún wá ń ṣẹlẹ̀ báyìí o? Ẹ gbọ́ kí ló ń ṣẹlẹ̀ láàrin bàbá wa Bọ́lá Ahmed Tinubu àti Olúṣẹ́gun Ọbásanjọ́? Ẹ jọ̀ọ́ kí ló wá ń ṣẹlẹ̀? Kí ló tún dé tí gbàgbòsí tó pọ̀ fún bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́? Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ wo ni bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ tí wọ́n fi dìsáàfù gbogbo àwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ kò bákùngbé tí wọ́n ń tò sí wọn lára báyìí torí Ọlọ́run? Yes, tábáníkà wò náà lóòótọ́ ní òdodo bàbá yìí náà wọ́n gbìyànjú nínú ayé, wọ́n gbìyànjú lórílẹ̀‐èdè Nàìjíríà. Tá a bá sọ pé wọ́n gbìyànjú, wọ́n mọ nǹkan táwọn gbìyànjú lé lórí, wọ́n mọ ipa tí àwọn kó lórí ọ̀rọ̀ Nàìjíríà lótìtọ́ àti lódodo. Àmọ́ ní tèmi àbá sọ wípé bí àwọn ṣe fẹ́ ṣe títí wọn òun ni wọ́n ṣe yẹn. Ẹ má tún wò pé kí ni mo tún gbé wá fún yín. A ò gbọ́dọ̀ wà níbẹ̀ ká má bá wọn dá sí. So bí mo ṣe rí information yẹn mo rò pé jẹ́ kí n tó fi tó àwọn olólùfẹ́ mi náà létí pé kí ló tún lọ láàrin bàbá wa Ọbásanjọ́ àti Bọ́lá Ahmed Tinubu. Gbogbo kí tó ń wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ẹ má ṣàìṣàlàyé bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí. Ẹni tẹ́ bí ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ ẹ kọ́ máa kọ sí péjì. Ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Kí wọ́n bá mi fi ọ̀rọ̀ kan yẹn hàn lábẹ́ comment section. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí máa yé sọ. Tọ́málẹ̀ yẹn sọ̀rọ̀, ó sọ̀rọ̀ kò gbọ́kùngbé sí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́. Àgbà gbogbo bọ̀ wọ́n ní bó ṣe eré wà bá, bó ṣe eré wà bá. Nítorí kálukú bá kúkú ṣe láyé yìí, òun náà ni wọ́n máa sọ lẹ́yìn ẹ̀. Kódà gan wọn tiẹ̀ wá sọ lẹ́yìn wọn mọ́ ń sìn, ojú ayé wọn ni wọ́n ti ń sọ ń sìn kó tó di pé wọ́n kú. Ẹ má bá mi ká lọ. Ṣẹ́gbọ́. 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 Ẹ̀rọ bí màá yín ṣe ń fi ìtara sọ̀rọ̀. Ṣẹ́gbọ́. Can you imagine? 3-time president wasted. Ní ìmọ̀ tí mo ọ̀rọ̀ tí bàbá yìí sọ, mo ní bẹ̀ sí ń ṣèwádìí. Ṣẹ́tìrì. Ẹgbẹ́ bí máa yìí ṣe ń fi ìtara sọ̀rọ̀. Ọbásanjọ́ ní bẹ́ẹ̀ ni òdodo ni àwọn èèyàn sọ ìyà ń jẹ wá gidi tẹ̀ ṣe ti kékeré. Bàbá ìyẹn ò ká sí lẹ́nu o. Bàbá yìí ló dá ìyà sílẹ̀ fún wa. Bàbá òṣìṣẹ́ mi ṣiṣẹ́ lọ́dọ̀ Ọbásanjọ́. ìyẹn ò. Èmi náà ti gbọ́ yẹn ti pẹ́. Mo ti gbọ́ yẹn ti pẹ́. Ìrànlọ́. Ṣé Tinubu lè mọ́ lè àrẹ́sì former president ni? Ó
lè arrest ẹ̀. Ẹbí former president Mani. Ó lè arrest ẹ̀. Abacha ò ju sẹ́wọ̀n? Àti former àti náà former ṣé Abacha ò tó wọn sẹ́wọ̀n? Abacha bá gbé wọn sẹ́wọ̀n. Kéèjì nílé bàbá yẹn bá dá padà sínú kéèjì. Ẹ̀dá o. Nígbà tó ń bẹ́ jù sẹ́wọ̀n gbà yẹn tá a rò tó bá jáde. A sànjọ́. Nígbà táwọn Awólọ́wọ̀ tó ń túlẹ̀ Yorùbá ṣe, bàbá ló dá gbogbo ẹ̀rú tó péjọba fún Ṣàgàrí. Tó sọ pé òun fún ẹni ọ̀pẹ̀jọ fún ìdílé ṣọ̀tẹ́ pé òun ló ní fáà gbogbo òṣìṣẹ́ tó wà níbẹ̀ federal government ló ń sanwó ẹ̀. Bàbá yìí lọ́dọ̀ àwọn máa Fúlàní tí gbogbo láyé fi dàrú. Àwọn Fúlàní ìdílé ló ṣe sọ́pọ̀tì dọ́là. Ó láìkí wa ẹ sóore tó bá sọjọ́ ṣe fún wa ni. MTN ṣé ọ̀fẹ́ là ń lò ní? Tí wọ́n bá ṣe MTN ti wá bẹ̀ láti 1971. Ọ̀rọ̀ rẹ o. Láti 1971. Yes. Múrítàlá fẹ́ ṣe fún wa. Ṣé sísẹ̀m ní Múrítàlá tẹ̀lé tí Múrítàlá gbé sílẹ̀ fún ṣóun lòún tẹ̀lé ṣe bá wà láyé ojú wa ló ṣe. Nígbà tí Múrítàlá gbàjọba láti ìṣó ní lídà ta ní díẹ̀ pé ó da láyé táwọn èèyàn àwọn mẹ́rin kò mọ́ ó gbọ́n tó lẹ oṣù mẹ́fà ló ṣe ó wà effective. Kéèyàn ṣèjọba oṣù mẹ́fà kó sì máa ròyìn ẹ̀ ti sìn yín. Ẹ ṣe àdìgbò ṣe wọ́dà ọkọ̀ tó lẹ́bìtì lọ́pọ̀ àbá ìtọ́gbẹ́ bàbá Ọbásanjọ́ ìṣó bá gbọ́ ẹ̀jẹ̀ ni. Bàbá yìí bá gbọ́ ẹ̀jẹ̀ kò ní brain kò ní ọpọlọ. Askisa ẹ̀ mọ̀kọ́ tó jẹ́ askisa ẹni tó máa ń lájì ó ń lájì bàbá yìí lájì àwọn Fúlàní darúgbó ni ó sì tún lájì àwọn Fúlàní lọ. Ìgbà tó fẹ́ gbàjọba lọ́wọ́ ẹgbà tó fẹ́ wọlé ní 1999 tó lọ bá Babangida pé kọjá bóun ṣe. Ṣé bí káàdì sọ fún wa ṣe ló ń tọ̀bálẹ̀ báyìí fún Babangida. Ó ń tọ̀bálẹ̀ yẹn ló ń tọ̀bálẹ̀ nínú bedroom ẹ̀ báyìí. Wọ́n wá bèèrè lọ́wọ́ káàdì wọ bàbá kí ni wọ́n ṣe ní bedroom Babangida Babangida ń dòwò náà ni àbí kí lẹkùnrin ṣe bedroom ọkùnrin. Ọmọ wa dáre báyìí o ti padà létí kẹ. Ọ̀rọ̀ rẹ o. Ẹ fún wa fọ́fọ́fọ́ kó lọ fún àkóbọ̀ ìgboro ayé lọ kó lọ máa bú náà jẹ o. Ọ̀rọ̀ rẹ o. Ó lè ló ń jìyà síbẹ̀ ẹ jìyà sí kí ló ṣe fún ọ̀rọ̀ Yorùbá ó sì kọ́ta lè tọ́ka sí. Ó ṣe ló máa ń ta tábẹ́lá bá dọ́wọ́ máa ta fún àwọn Fúlàní máa ta fún wọn. Bàbá Tinubu ó lè dá padà sínú kéèjì yes. Ẹ tú àwọn nǹkan tó wà lẹ́sẹ̀ jáde gẹ́gẹ́ dá padà sínú kéèjì kí bàbá yẹn lọ kù sílẹ̀ fún wa kò wúlò bóyá kó wá ta. Tó bá jẹ́ wípé ní Nàìjíríà ẹ jẹ́ ká dọ̀bù tap tó bá yẹ pé ní Nàìjíríà tí president kan bá kúrò ní orí oyè àbí gómìnà tí ò bá ṣe ohun tó yẹ kó ṣe tó bá jẹ́ pé orí ọ̀fẹ́ wà fún láti lọ kú sẹ́wọ̀n ìyẹn ní bá dáa jù. Ó wà bẹ́ẹ̀ wọ́n kàn ṣe pépà fúnra wọn nìyẹn. Sarkozy president of France ṣé wọ́n ti fẹ́ tẹ̀sẹ̀ sẹ́wọ̀n? Ta ló wà nílé ayé tó ga jù lọ lọ? Is there any president bigger than law? Rock in the nation that is bigger than law. Tell us, everyone. Anybody in the nation that's bigger than law? That's bigger than constitution. We are under constitution, everybody. Kò yẹ kí ìpínlẹ̀ ẹ̀yọ́ ìgbà táyì. Ṣé Ọbásanjọ́ ní sáà láti wà lẹ́wọ̀n? Tọ́ba ní sáà láti wà lẹ́wọ̀n. Wọ́n ìjọba ṣáájú sẹ́wọ̀n. Tinubu dá padà sẹ́wọ̀n fún wa. Ó di sọ. Ẹ má jẹ́ kó witness election 2027 tí Nàìjíríà bá ṣe wà. Àwọn wàhálà ti ń yàn because we want Nigeria to divide. Àwọn ìbáyọ̀ wa jẹ́ rẹpẹtẹ ní ìbáyọ̀ pọ̀jù. Ẹ bọ́lá owó. Ọ̀pá Yorùbá kọ̀ọ̀kan sókè. Ṣé bọ́ọ̀mù ni ọmọ Yorùbá ẹgbẹ́ ń kó gbogbo wọn sí position sí? Kí ló ṣẹlẹ̀? Ṣé Fúlàní ò ṣe bẹ́ẹ̀? Ṣé ìgbà tí ẹ ti wà nídìí láti 1996 kọ́ni Fúlàní ti ṣe bẹ́ẹ̀ lọ́dún kó àwọn sí position? Yes or no? Tó bá dé bá tiẹ̀, wà ní ìwọ wà fún Nàìjíríà. Wà á mú Yorùbá díẹ̀, wà á mú Fúlàní díẹ̀, wà á kó Fúlàní púpọ̀, wà á mú Yíbò náà díẹ̀. Nígbà tó ṣe dábàá ṣe báwọn Yíbò ní domínate jẹ, ó ní wọ́n jà fún Nàìjíríà. Lọ́kì kí ni lẹ́gàsì ATS mo lè yọrí sí? Lọ bí ìṣòwò ọkọ̀ tó ń ṣe. Ṣé èèyàn ń jà fún Nàìjíríà? Ṣé Nàìjíríà jẹ́ lù? Ó dà ta ló ní Nàìjíríà sọ fún wa? Ta ló ní Nàìjíríà? Ṣé àwọn tó ń ta ní Nàìjíríà sọ Nàìjíríà? Is Nàìjíríà wà ní? Ṣèbí British ló ní Nàìjíríà wọ́n tẹ̀ hand over fún àwọn Fúlàní. Wọ́n wá ń lò wọ́n as bọ̀yì. Ó pa gbogbo Yorùbá tó wà bẹ́ẹ̀ ọjọ́ ṣòro yìí o. Láyé gbogbo Yorùbá tó wà bẹ́ẹ̀ jẹ. Bàbá òṣì. Ó wá kó wọn nìkan. Sọrí ìwé ń sìn. Òun ṣe ṣẹlẹ̀ yà bẹ́ẹ̀ rọlẹ́yà. Tinubu Ọbásanjọ́ sẹ́wọ̀n. Ó di sáà rẹ̀. Ẹ̀wọ̀n ọdún ẹ̀kí bàbá yìí NDC pẹ̀lú ọdún ṣe fún wa. Ọlọ́run ò lè jẹ́ kí Yorùbá mú forward. Politics náà ó ṣe ló máa ń báyé wa jẹ́. Ọ̀dà àwọn Fúlàní ló máa lọ tòṣì òní tòṣì bá ti Yorùbá. Bàbá olùkọ́ wọn náà sọ̀rọ̀. Níwájú àwọn òṣàwọn ṣé àwọn tó mọ sórí ẹ̀ ni? Àbí àwọn tí ò mọ sórí ẹ̀? Wọ́n fọ́ọ̀kì gbogbo ẹ̀ ọ̀. Ìwọ́n lè bá bẹ̀ jẹ́. Torí nǹkan tó fẹ́ jẹ́. Gbogbo àpọ́njẹ́
never finish. Tó ga o. Ọbásanjọ́ ní òun náà pariwo ó ní gbogbo everybody lára ni o pé gbogbo wa lè bí ń pa. Ó ní lóòótọ́ ni o. Òun confirm. Ṣé ó tọ́ sí wọn lẹ́nu? Bàbá ṣé ó tọ́ sí yín lẹ́nu? Ẹ̀yin náà kọ́lé bá gbogbo ìjẹ́. Ó tọ́ sí yín lẹ́nu. Pé pípa ní pọ̀ pé gbogbo èèyàn ní ara ń ní o everybody kálukú ń sá kíjokíjo kiri ni o. So wọ́n interview ẹ̀ ní inú ìròyìn ibẹ̀ ló ti gbóhùn sókè tó ti ń parí tó ti ń sọ̀rọ̀. So ìyàlẹ́nu ló ń jẹ́ fún mi nígbà tá a tún gbọ́ tí Ọbásanjọ́ náà tún sọ pé everybody ní n tó wà lẹ̀ yìí ló ṣe kí ni ló gbọ́ o. Ṣé ó tọ́ sí wọn lẹ́nu? Yes, òun ni náà. Olúbà ń gbẹ̀jẹ̀ 1979. Yes, tó gbéjọba fún second class teacher. Yes, tó fún àwọn Fúlàní lágbára òun ni náà. Tó ń gbogbo nǹkan táwọn ní tó dápọ̀ tó kó gbogbo ẹ̀ fún Nàìjíríà. Gbogbo nǹkan tá a ní bàbá yìí dá gbogbo ẹ̀ fún pẹ̀lú ojúkú fún Nàìjíríà. Pẹ̀lú ojúkú fún Nàìjíríà. NTA wa, àwọn house in London, gbogbo structure wa. Wọ́n bá gbogbo ìjẹ́. Kò fún Nàìjíríà, kò fún Nàìjíríà. Kí ló ń jẹ́ Nàìjíríà? Àwọn olè náà ṣe bí káfíńdù nínú káfíńkù fún kù. Ká jẹ́ kọ̀ọ̀kan náà ká mọ̀kọ́ tó lọ lójọ́ bẹ́ẹ̀. Ṣé Nàìjíríà ó jẹ́ invisible ni? Àbí tí o bá ṣe èèyàn ṣé Nàìjíríà máa wà? Ṣé èèyàn kan ní Nàìjíríà? Ṣé kìtì kan ni? Ká bá jẹ́ èèyàn ṣé ẹ̀ kó rí wá bá pé? Ṣé ẹ̀ kó rí báyìí kẹ́nìkan máa pa wá everyday? Kó wà kí wọ́n bàbá Ọbásanjọ́ ṣe bàbá wa sọ̀rọ̀ Nàìjíríà. Láti 1960 lọ́dún tẹ́jọba sílẹ̀ ní Fúlàní ti ń pa wá. You are part of them. Ayéjàlá ni wọ́n náà. Ayéjàlá ni ẹ́. Yes. Ayéjàlá ni ọmọ Tinubu. Yes. Àríbi tó ti iṣẹ́ ètò òun náà. Mi ì rí ti Tinubu. Wọ́n ti wọ́n automatic Ayéjàlá ni ẹ́. Because ẹ̀yin Fúlàní ló máa ń dúró sí. Kò sí kọ́ta Fọláyé kò ní sílẹ̀ yìí wa. Àbí Ọbásanjọ́ bá fèrèfèrè orúkọ ọmọ wà nínú líìsì tó bá jáde ní. Lọ́jọ́ tí fọ́tò rẹ̀ bá ti jáde. Lọ́jọ́ tí fọ́tò rẹ̀ bá ti jáde. Ọbásanjọ́ ìrẹ́jẹ ò sí nínú líìsì. Òun àti Abíọ́lá ló pa wá. Ló máa wà nínú líìsì o. Lọ́jọ́ tó fẹ́yàn méjì lọ́ba jẹ́ onírìkì. Ọ̀rẹ́ wọn ò kí ń kọ́ kúkà. Òun àti Abíọ́lá ló pa wá. Lọ́gbọ̀n ìjọba fún Ṣàgàrí. Lọ́gbà ayé gbogbo Yorùbá jẹ́. Tọ́mú gbogbo free education náà yẹn jọ. Lọ́gbà gbọ́dẹ̀ free eggs. A ní follow up. Lóbìnrin bá bímọ lọ sí tù. Ọmọ awálé ọmọ àwọ̀ ọmọ yẹn. Yes. A ní so many benefits táwọn bá ń gbàdọ̀ àwọn ọmọdé. Àfọwọ́ra oògùn. Yes. Gbogbo primary school tẹ̀mí lọ public school ni a máa ń jẹun ní oúnjẹ ọ̀fẹ́ làjẹ́. Yes. Secondary school tí wọ́n lọ àwọn lọ́fún wa níwèé lọ́fún wa ní tie lọ́fún wa ní uniform bàtà ní kọ́lá àdàwọ̀ àléwé. Ẹjọ́ sọ yé àyẹ̀ mà. Ṣé ẹ máa sọ yẹn síta? Ṣé ẹ ṣe máa gbé síta? Bọ́ọ̀sì tá a mú lọ sí school wọn máa gbé ní ẹ̀sìn tirẹ̀ ọ̀fẹ́ là ń wọ̀ nígbà tí wọ́n ti máa sọ bá bá pọ̀. Àwọn bíbélì ọmọ sílẹ̀ ló máa gbẹ̀ jẹ́. Gbogbo ẹ̀ bàbá yìí ló máa gbẹ̀ jẹ́. Yes, both your military and your democracy regime. It's a way that don't start distractions. Ọba tó sọ̀rọ̀ lẹ́ni oníwọ̀n fara ni wá. Ta ló dá sílẹ̀? Ìwọ ló fún ọgbẹ́sọ̀ ní ẹ̀yẹ kan fara ni wá. Ìwọ ló bẹ̀rẹ̀ àkọ́kọ́ fara ni wá. Yes, nígbà táwọn jẹ́ àkọ́ tọ́gbà ìjọba lọ́wọ́ ẹ̀. Ìlú wa sí lọ́dọ̀ ìlú náà tíkẹ́ẹ̀tì wọn pé kí lọ́dẹ̀ náírà. Àwọn jẹ́ máa sọ pé kí báwọn oníṣẹ́ ṣe jí owó jáde. Àwọn fẹ́ kọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ká máa ṣẹ́. Ìyá mi, ta bá ṣẹ́ 100 naira. 100 naira ńgbà yẹn. Owó ti bàjẹ́ nìyẹn wọ́n fún wa ní 60 pound. Àwa kọ ṣẹ́ẹ̀kì. Àṣọmọ ọdún. Ìgbéyàwó kì í ṣe ẹ̀rọ àti ìfẹ́ wọ̀lúwa tó ní 60 pound. Wọ́n á lókè 60 pound yẹn o. Àfẹ́ fún ọmọ tó délé ni. Owó tá a máa gbà tá a bá wọlé lélẹ̀. Àwa fún wọn ní ṣẹ́ẹ̀kì 5,000. Kò dẹ̀ sí físà. Gbàgá à ń lọ ni. 3 days náà máa gbà á sí ti padà sí. Wọ́n á jẹ́ lọ́mọdé. Monday àti pàdé kò láàárọ̀ Monday. Àwọn kó mi lálẹ́ sọ́ọ̀tì àpapọ̀ mo ti ṣiṣẹ́. Àwọn wọṣẹ́ láàárọ̀ Monday. Àwa ṣe fàájì ni àwa ṣe pàtì. Pàtì náà ṣe la máa wá ṣe ń gbà yẹn. Àwọn wájú fújì ní London. Èlò ní tíkẹ́ẹ̀tì náà. Ìwé àti ìṣeré máa gbọ́gbà yọ àmẹ́lẹ̀ abẹ́lẹ̀ àwọn márùn-ún ní aṣọ wẹ̀. Àwọn tó ń ṣiṣẹ́ wà láàrin àwọn tó ń jí owó bàbá wọn wà láàrin wa. Gbogbo wa ní sọ ọmọdé ni wa. Ìjọ tí wọ́n bá sí ìlú finally ni máa sọ pé máa ń dòkó ní 1983. Girlfriend ló sọ pé mo ti ra tíkẹ́ẹ̀tì fún ẹ. Ọmọ ìlú yìí máa dà ó jẹ́ ká máa lọ síbẹ̀ ká lọ
máa gbélé ayé wa bí ṣe débi nìyẹn yìí pé à ń plan ẹ̀ náà kọ́tà kọ́ ìdí fàájì làwọn bàbá àwọn kí ló ṣe àmàlẹ́ kọ̀ọ̀kan ṣẹlẹ̀ wọ́n náà máa bẹ ìjọba ìlọ́tún náà gbogbo àwọn sáyẹn lọ́la apex secret wọ́n máa ń pè Nigeria Airways gbogbo plane àwọn wèrè yìí wà pa gbogbo ṣíìpù wa wọ́n kọ́ lọ́dà àwọn forúkọ wọn sí gbogbo nǹkan tá à ń jẹ wọ́n jẹ̀jẹ̀ sórúkọ fọ́kà wọn Àtíkù mú owó custom ṣe máa gbé kí ló Nigeria custom Nigeria custom sí authority yìí wọ́n bá lọ sí orúkọ nílùú custom wọ́n ní wọ́n pè yẹn ní orúkọ kan lórúkọ òyìnbó wọ́n wá mú authority wọ́n pè yẹn ní Anthony Limited so gbogbo ṣáàtì tó bá ti wá bá lórí NCA wọ́n máa sọ sàkáàtì tí wọ́n ní Àtíkù ṣe lówó nìyẹn wọ́n kàn dá sílẹ̀ ní ìkan ìníṣẹ́ nìkan ní ìníṣẹ́ ní ìbolúkọ kọ́bí wọn náà lọ ẹ wo bàbá kí lọ́dọ̀ ti sáàkì ẹ̀ dáadáa. ìwọ náà ń jẹ jollof rice ìjọba ìwọ náà ní játa ìjọba ti jẹ pé ìjọba ni. tó bá jẹ́ bí sátọ̀dé àwọn wọléwọlé táǹpẹ̀ ní tákàṣù bí ìlú òyìnbó. ìwọ náà ní játa ìjọba ti pé ìjọba ni. gbogbo kọ́tà bá máa mọ́bà tó jẹ́ nígbà jábọ́ sínú kọ́tà nígbà tí mo sọ yẹ́ mú padà ẹ jẹ́. àwa fi exercise book àfi ṣe ọkọ̀ a máa gbé sínú kọ́tà báyìí gbogbo ẹ̀kọ́ máa lé tó bá kọ́kọ́ ẹ wò wọ́n ti balẹ̀ ayé jẹ́. agbádùn jù lóyìnbó lọ́nà lóyìnbó kẹ́ àárọ̀ báyìí lè wọ́n máa rí àwọn káṣù wọn máa gbólẹ̀ wọ́n máa kú gbogbo máa fọ́ títì kẹ́kẹ́bọ̀dì tó bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ má bàa gbẹ̀jẹ̀ má sọ wá di ẹrú àwọn ẹni tó ń ẹ̀sọ́ ẹrú ọ̀dì tó lóòrùn nínú tó náà lọ́dún níjọ́ yìí àwọn máa kí fún yìí o ẹgbà bẹ́ẹ̀ we have nothing to lose èmi ò bẹ̀rù kankan ìbẹ̀rù ló padà dé ló nígbà láti bẹ̀rù mọ́ kí ẹ bẹ̀rù. máa yí sọ̀rọ̀ kí ló dé máa yí sọ̀rọ̀ àwọn bọ́ lẹ́nu máa yìí. jẹ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ni. gbogbo nǹkan tó ń sọ àwa náà gbọ́njú bá díẹ̀ káṣẹ̀ lọ́mọdé ni wọ́n àbọ̀dá gbọ́njú bá díẹ̀ àwọn ò lọ sí free education because free education ti wá ṣe san bí 100 naira per term láyé ìgbà yẹn so àdúgbò fọlọ àwọn ibi tí ìyá tó ń bẹ ní ìjọba. ìjọba tí wọ́n bá máa ṣe ìsìláì gbogbo àwọn brilliant students láàrin yóò máa kó gbàjọ wọ́n máa ní ká lọ ṣe scholarship àmọ́ lọ ṣe scholarship exam wọ́n máa ń gbé ní Niger Loss ní Marina ìbẹ̀rẹ̀ fún ọ̀fẹ́ mẹ́rin anybody ọmọdé jẹ́ ìjọ tí minister of láyé ṣàlàyé minister of mo kúrò níbi iṣẹ́ mo fẹ́ lọ dispatch letter Supreme Court mo ti ṣiṣẹ́ ní kí lọ dispatch letter wọ́n ṣe fún mọ́tò gbá mi nìyẹn ìyá aṣọ ẹ̀kọ́ ní bẹ́ẹ̀ èmi mọ̀ pé minister ló gba minister àkọ́kọ́ gbé ẹ̀ nínú mọ́tò báyìí yájàyà ẹ̀mọ́ ní yájàyà òun ló gbé mi wọ general hospital because àtúntò mi gbá mi ibi kbs yẹn ni ó dàbí 3 minutes walk sí jẹ́nà mínísítà yẹn ló gbé mi débẹ̀ ọlọ́run tó wá kí mi ní 3 days mo wà lọ́sùtù bẹ̀ ọdún tàbí wọn lọ ẹ bá ní òkú ọkọ fún mi báàgì méjì ni mo fi gbé dé ẹ bá ní gbogbo ilé wa òkú máa ń fò bẹ́ẹ̀ ẹ náà fún ọ̀dẹ̀ ṣàkóso wa tó ti ẹ̀ fọ́ọ̀kà mi ọ̀fẹ́ original. Ìjáyà Broad Street agbolé láyẹni ní Broad Street. Àwọn tó wà ní ọ̀dà ṣe. Ṣé lọ báyìí Amẹ́ríkà bá ṣe àwọn yóò máa tó ṣe àmà fún wọn lẹ́rìn nígbà. Àmà fún wọn lẹ́rìn. Àwọn tó ti rògbò láàrin wa ló máa sá lọ sí Amẹ́ríkà. Ẹ̀rí kọ́ fún ọ̀fẹ́ kàwé wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ àwọn tó fẹ́ kàwé bí ló máa ń wà. Àwọn tó fẹ́ lọ ṣiṣẹ́ ń gbà yà Amẹ́ríkà ni. Ẹ̀rí pé wọ́n lọ sọ. Amẹ́ríkà even àwọn kò wà dé nílé ní ọmọ ní 94 95 pé wà lọ sí Amẹ́ríkà wá ní kí ni mo fẹ́ lọ ṣe bẹ̀. Kí ni mo fẹ́ lọ ṣe? Àwọn tó wá sí pàṣẹ wọn máa tó bí a máa fi wọn ṣe yẹ̀yẹ́ máa ní náà ìta máa play ball báyìí ìta máa wò pé kí làwọn ṣe. Tí bá ti ní dẹ́ta táwọn jáde bá ti fún dẹ́ta lọ́sọ̀ pé compulsory èmi ní kí lọ́ọ́ tẹ̀lé fẹ̀ distraction ọjà òṣèlé àwọn ọlọ́kọ̀ mi lọ́kadà kan ọlọ́kadà tó gbé fún mi. Ayé ọba sọ́jọ́ láti jẹ́yà. Òun ní sáà lóòrùn káyà dẹ̀. Ọbaṣọjọ́ ló dá ìyà sílẹ̀. Òun ló dá gbogbo sísẹ́mù dákúdàkú yìí sílẹ̀ Ọbaṣọjọ́ ni. 30 years ago ní dáàdì mi jẹ́ kó yé mi pé Ọbaṣọjọ́ ò ṣe gbùgbà. 30 years ago going to almost 35 years. Because dáàdì mi serve military. Ẹni tó bá sọ bẹ́ẹ̀ ó tán ló sọ. Ìyá ló fi jẹ́ bá kò develop wa. Gbogbo lẹ́jà sí Awólọ́wọ̀ wọ́n sọ tó bàjẹ́ kò lè kọ́tí. Ó ń pa gbogbo ẹ̀jẹ̀. Ó pa gbogbo sọ́ọ̀bù ẹ̀jẹ̀. Ìyá mi sọ wípé gbogbo nǹkan tí Jákàndé fi jẹ́ kò lè ní. Gọ́fọ̀ kan lórí oníṣẹ́ máa ń wo tábàlà lórí ètò láti sọ díẹ̀ oníyé yín màá kàn fi nílẹ̀. Ẹ mọ̀ àwọn tí ò súnmọ́ ìwé lájà ọ̀pẹ̀ náà ilé yìí ló ń sọ̀rọ̀ pẹ̀. Tí Tinubu ṣe lójú ọmọdé ló ń sọ. So gbogbo ìtì lẹ́gẹ́sì Jákàndé fi kalẹ̀. Mo sọ ọkọ fún ilé ni. A máa lọ gba
pants kí ló ń jẹ́ bẹ́ẹ̀ a máa mú bàtà wa a máa bọ́ sínú báàgì a máa wọ slippers wọ́n ti fún wa ní uniform ní school láti orí wa dé kókósẹ̀ wọ́n ti fún wa ní school gbọ́dọ̀ máa wọ̀ ó wà kú bàtà àwa mú bàtà ìwé bàtà ọkọ̀ náà tó kọ́kọ́ já ọkọ̀ ẹ̀ àwa mú bàtà wa a kó sínú báàgì àwa débẹ̀ wọ́n máa ní ká fill application láyé àwọn bàtà wọ́n ti fún wa ní bàbá dàgbà gbà owó ńlá ni o ọjà tó náà ló ta máa gbà àwọn Nàìjíríà sára máa ní ọ̀nà pọ̀ kọ́ta máa fi gbowó pẹ̀lú àwọn aláwọ̀ ẹ jẹ́ kí ní lẹ́yìn mo pàdé máa kan nílùú kan lẹ́yìn ní Brazil máa ẹ̀ olóhùn wà ní Nàìjíríà ní 1983 82-83 bóun ṣiṣẹ́ ní BI ìgbà tí máa yìí bẹ̀rẹ̀ sí ojú tó bẹ̀rẹ̀ sí sọ gbogbo benefit tó ń gbà ní Nàìjíríà Brazilian ni o olóhùn bá ìjọba ṣiṣẹ́ benefit tó ń gbà bọ̀ tó ń mọ ọkọ tó ṣe bí Nàìjíríà ṣe bàjẹ́ dé ni kò yẹ òun ó fi first born rẹ̀ ó ní Nàìjíríà lòun ti bí first born rẹ̀ àwọn ò tiẹ̀ benefit anything from Nigeria benefit school táwọn abúlé ṣe sanwó tàbí jáde. oye Ọbásanjọ́ ṣe kinní kan nígbà tí Murtala wà lórí oyè tọ́pá Murtala ti kó oúnjẹ tá a máa jẹ for the next 10 years ó ní kó máa gbogbo ó yẹ lágbá ẹ máa gbélé yo ṣé ní frozen food àwọn màálù ńláńlá chicken orange turkey bàbá yẹn ṣí wọlé fún wa ṣé bí bàbá yẹn ṣe kú báyìí wọ́n dá ogun ẹ̀ sọ́fà ni àwa ń ṣà lórí omi ẹgbẹ́ ti jẹun like 2 years náà náwó ẹgbẹ́ ti máa gbọ́ bá a máa ṣa màálù wọ́n ṣe wọ́n ti ké wọn wọ́n wà nínú igi wọ́n dá ogun ẹ̀ sọ́mi àwọn abẹ̀ sí ní ṣà ọtí kọ́ gbogbo ní pọ́tẹ́ wọ́n pọ́tí kan ní bex wọ́n pọ́tí kan ní àwọn tí orúkọ oríṣiríṣi wọ́n dá orí ọjà kan ti máa ń fò àwọn máa ṣà àwọn èèyàn tó wá ń tà wọ́n tó fi náwó lọ́wọ́ àwọn níbo yóò dá ogun ẹ̀ sọ́mi ní ṣà because kí Fúlàní lè kó màálù wa ẹ gbogbo àtọ́ ti bẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ yẹn. wọ́n ní kí ló fi kọ́ sínú àbí. wọ́n kò sí kankan nínú ẹ káwọn ọmọ káwọn Fúlàní lè kó màálù wa. wọ́n fi dá sómi. dá sómi kẹ àbí ẹ gbọ́ ìpàtà tí mo sọ ni wọ́n dá sómi káwọn Fúlàní lè kó màálù wọlé táwọn ẹlẹ́mà tà tiwọn. ṣebí ẹni sìn wọn lọ ń jẹ fáàmù ẹ káwọn ìbá kó ń jẹ wọlé the same system. àwọn ṣàmàlù ẹbẹ̀rẹ̀ náà wọ́n ṣàlẹ̀ ẹbẹ̀rẹ̀ ọtí àmàmùtí báyìí títí látàárọ̀ sílẹ̀ ìjọba ìjẹ́ máa dí sínú ọtí ni because everybody ti ṣá ọtí rẹpẹtẹ jọ àtọ́gbádùn lọ ní another 2 years gbogbo ẹ̀ dùn bá ṣàǹfààní láìgbàdé bàbá ti wẹ̀ gbọ́n mi ìyẹn kọrin lọ nílé kan náà lọ́bí wá sí. láì tó jẹ́ láìgbàdé yes aláàgbọ̀nrin nìyẹn àwọn orí ìdìbò abẹ́ ìyẹn fáìn gan wàhálà alájà. ẹ wọ àdúgbò yìí Ọbásanjọ́ ló fà tó gbẹ ọ àní oúnjẹ tí bàbá yẹn ṣí wọlé bàbá yẹn tó control price ẹ mọ iye táwọn ará kóòkì ní ìgò kan 12 kọ́bọ̀. àwọn akẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń ṣọ́ọ̀bù láti mú gbogbo ìgò méjì ni ìgbà tí wọ́n tàlá dé àwọn ará kírètì ni gbogbo kírètì owó 12 kọ́bọ̀ ni àyínà ìwò 12 kọ́bọ̀ lẹ́yìn kan tó bá tún wá jẹ́ kírètì láfẹ́rẹ́ àbáyé 30 kọ́bọ̀ ló wà bá dé 24 wáyé 2 náírà 40 kọ́bọ̀ ẹgbà àwọn agbé kírètì kóòkì kan àwọn níjẹ̀díjẹ̀dí kóòkì la máa ń mu àwọn omi ọkùnrin bẹ́ẹ̀ sì la máa ń jẹ gbogbo ará ìṣòṣì lọ́kọ́ sórí títì sí lẹ́yìn ọ̀fadà ọkùnrin bẹ́ẹ̀ sì lẹ́gbẹ̀dì jẹ́ ó ṣì púpọ̀ ọkùnrin bẹ́ẹ̀ sì tó ti dowó ńlá yẹn sí wọ́n ṣì wọlé fún wa ní àjẹyàmà. ọkùnrin bẹ́ẹ̀ sì wà ṣá. ọkùnrin bẹ́ẹ̀ sì la máa ń jẹ báyẹn gbogbo long grain àwọn ìkíní kan sá àwọn òkú ẹ̀. ibi tó bá tẹ̀ tó wọ́n bẹ́ẹ̀ ni yóò jẹ́ yapa sí ìlú àjẹyàmà bọ́ǹfìtà kọ́tẹ́ bá síkì báyìí lọ́wọ́ tó pẹ́ síkì lásán tó bá nígbà tó máa kó wa bọ́ǹfìtà olóṣì míìkì ẹ̀yìn àmàmà báyìí wọ́n tún ní àwọn nǹkan kọ́tẹ́ pé kò sí láyé mọ́ sí mi láwọn kìnìún àwọn. àbí bàbá yẹn tẹ̀lé oníṣẹ́ kékeré kan lọ́wọ́ ó ń gba sálárì ẹ wò ọmọ sílẹ̀ ló máa gbẹ̀jẹ̀ fún wa ọmọ sílẹ̀ ló bàjẹ́ ojú wa ń sọ̀rọ̀ lé ní ilé ayé ti bàjẹ́ o ta ló ní foundation ẹ̀ ìwọ nínú operation feed the nation ta ló ní fáàmù yẹn lé mi ṣebí wọ́n lé ní ṣebí ó sọ pé operation feed the nation ni abẹ́ ẹ̀kọ́ ìbò yẹn ó ti sọ di Ọbásanjọ́ fa ẹ wo bàbá tó pariwo ṣé oúnjẹ tó ẹ kọjá àlẹ́ mẹ́ẹ̀ ní o tásìlù kò tásìlù Amẹ́ríkà náà ta ọgbẹ́ sí ẹ ṣé irú yẹn ṣe gbọ̀dọ̀ wà lẹ́nu ẹ̀ gbogbo òṣìṣẹ́ tó ṣiṣẹ́ bẹ̀rẹ̀ Nàìjíríà gọ́fàmẹ̀ntì ló sanwó fún tó ṣiṣẹ́ Ọbásanjọ́ ẹ ṣé wọ́n kọ́ ló máa jẹ́ ni. ó gbà àwọn èèyàn sí ibi sí fáàmù ẹ̀ federal government ló sanwó iṣẹ́ wọn. gbogbo bísíǹsì tó ní tó gba òṣìṣẹ́ sí federal government ló sanwó ẹ̀ tún Buhari ló tàṣírí ẹ̀. èmi yẹn ló fi lòun pẹ̀lú Buhari fi ń jẹ́ àgbà tó wà mẹ́. ìyẹn nígbà tí pé federal government ló sọ gbogbo òṣìṣẹ́ private job tó ń ṣe ó dẹ̀ ní conflict throughout Nigeria ni o gbogbo state ló ti ní farm
àwọn sì máa gbà. Ọmọ àwọn ọmọ ilé Jimmy Carter lọ gbé. Ìyábọ̀ ilé Jimmy Carter ló ti lọ sùn. Àṣẹ mọ̀ pé nígbà táwọn ọmọdé yẹn ojú kára wa gan ẹ̀mọ́ àmọ́ bó ṣe ń lọ gbòòrò. Ọmọ Awólọ́wọ̀ bó ṣe ń ṣe, ọmọ Abíọ́lá bó ṣe ń ṣe. Ṣé wọn náà? Bùkọ́ àkùsí náà fẹ́ lọ́wọ́ táwa náà lè dánwò. Ẹ̀yin náà, ibi tó bá ti dúró àárọ̀ máa dúró. Àkókò lè wú ojú ra wọn lọ. Àwa tó wá níwèé rárá. Kò yé ìyá rẹ̀. ọ̀rọ̀ la gbọ́ yẹn o, gbogbo àwọn olólùfẹ́ Nàìjíríà, ọ̀rọ̀ la gbọ́ yẹn o. Ẹ gbọ́ bọ́n ṣe tò sí Ọbásanjọ́ lára wòtò. No. Bàbá yìí dìsáfù ẹ̀ lóòótọ́. Ó dìsáfù ẹ̀ lóòótọ́. Tó bá yẹ pé bàbá yìí bá mọ̀ ní kúkúrú ra dákẹ́ jẹ́jẹ́ kó má sọ anything nípa ọ̀rọ̀ Nàìjíríà mọ́. Ẹ wo bọ́n ṣe tò sí lára wòtò. Lẹ́yìn tẹ́yẹ pé ilé ba Nàìjíríà jẹ́ ẹ̀ tó wá sọ para ní ẹ̀ tó sọ para ní ṣọ́rọ̀ tọ́ sí lẹ́nu bàbá. Ṣọ́rọ̀ tọ́ sí lẹ́nu. Ẹ wo gbogbo ẹ̀yin olólùfẹ́ Nàìjíríà, gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ẹjọ́. Ẹ bá mi share program yẹn jọ. Ẹ bá mi share, ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Kí lẹ̀yin rò sí? Kí lè rọkàn tí yín? Ẹ bá mi fi ọkàn tí yín náà hàn lábẹ́ comment section. Mo tún padà bọ̀. Ire o.